kí ni nǹkan náà tó lè burú tó yẹ pé ó máa wá jẹ́ ká ronú pé ẹ̀mí wa ló kù ta fẹ́ ẹ̀ǹdẹ̀ wa, kí ni nǹkan náà tó lè burú ẹ jọ̀ọ́ ẹ bá mi comment sórí fídíò èmi gan fẹ́ mọ̀ bóyá mo ti lè wò pé òkè ẹ jọ̀ọ́ ẹ bá mi comment. Ẹ káàbọ̀ padà sórí Duduflix TV. Èmi Àdùkẹ́ lèmi mo ti dé lónìí lórí Duduflix TV. Ṣé rí ọ̀rọ̀ tá fẹ́ sọ ta fẹ́ bára wa sọ lónìí kì í ṣe nǹkan tí ó mú inú èèyàn dùn, kì í ṣe nǹkan tó mórí yá ẹ̀wọ̀n àwọn nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní ó dẹ̀ wọ́pọ̀ gan-an ní ọ̀rọ̀ depression yìí ni in fact ó sú mi. Lónìí a gbọ́ pé Tàmẹ̀dù kan sniper, ọ̀la a gbọ́ pé Tàmẹ̀dù pokùnso, ó jábọ́ kó sódò. Kí ló ń ṣẹlẹ̀? Nǹkan tí mo mú wá fún wa nìyẹn pé kí ló ń ṣẹlẹ̀ gan-an. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ká tún fúnra wa láwọn talks yẹn bóyá ó tiẹ̀ tún lè help díẹ̀. Ṣé rí kò sẹ́ni tí ò ní one or two challenges, kò sẹ́ni tí ò face one or two things. Àsìkò kan wà àsìkò òjò ni, àwọn àsìkò kan wà àsìkò ẹ̀rùn ni. Tó ti yé yín kan ò lè máa dán lọ all the time. There are times tó jẹ́ pé ìṣòro yẹn á kàn dé from nowhere, á kàn mú wa, á dẹ̀ jì wá, á gbò wá jìkìjìkì. Àsìkò yẹn gangan ló yẹ ká ṣara gírí, ká pọkàn pọ̀, ká dẹ̀ nígbàgbọ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fúngbà díẹ̀ ni. Kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà, kò dẹ̀ sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Tá bá tún gbọ́ nǹkan tí ẹlòmíì face tí wọ́n là kọjá, in fact á máa sọ pé àtúndúpẹ́ ti wà. Tí èmi bá dẹ̀ wà ìrètí ń bẹ, mo wá fẹ́ para ẹ̀ torí nǹkan kékeré tí ò tí ẹ wá fẹ́ end life tó yẹ pé kì í ṣe ọgbọ́n ló ní. Ọlọ́run tó fún ẹ ní life jẹ́ k'Ọlọ́run mú lọ fún rẹ̀. And there are lots of things tí ọ̀ lè ṣe. Ẹ má jẹ́ kéde ká avoid pé ká máa wà lonely lásìkò tí depression bá fẹ́ máa set yẹn. Ẹ má jẹ́ ká máa wà lonely láyé gbogbo ọ̀nà èrò burúkú wọn máa wá lóríṣiríṣi. Ẹ jẹ́ ká take a walk, ká control kí láti ẹ̀ wá ń sọ bó tá à ń sọ̀rọ̀ depression. There was a time where pé okay o wà ní nursery 1, o move sí nursery 2, o tún di senior ní nursery class ẹ náà ló tún di senior tó tún move sí nursery 3 tó bọ́ sí primary 1. O tún bọ́ sí primary 1 o tún wá lọ di junior ní primary school tó wà yẹn. From there o tún move to primary 2, primary 3, primary 4, primary 5, primary 6 tó fi di senior ní primary 6 yẹn o. Ẹ tún máa wò ó sí o ti dé JS1, JS2, JS3, o bọ́ sí SS1, o ti di senior yẹn o which o ṣì wà ní lower level. So progress o tún lọ bọ́ sí SS2, SS3, o tún fẹ́ bọ́ sí tertiary institution náà, o tún ṣe exam, ṣé ò ní ṣe exam tó fẹ́ fò ní. At some point o tún fail àwọn exams kan, o fail JAMB, o fail, wà á tún ṣe, wà á tún ó lè má jẹ́ ẹ̀ẹ̀kan ló pass àwọn exams yẹn, ó lè jẹ́ ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, wà á tún ṣe kó tó wọ institution. So bí ilé ayé ṣe rí náà nìyẹn, progress àwọn progress èèyàn máa fall. Ẹ̀yin náà wo gold tá a fi ń ṣe endowment tó di kíní sìn. You pass through severe fire ní gold wọ́n máa melt gold ní kó tó di nǹkan tó di tí gbogbo wa ń pọ́n létà ń dùn yìí. So tọ́rọ̀ ilé ayé ṣe rí náà nìyẹn, èèyàn máa ní láti ṣara gírí pẹ̀lú ìgbàgbọ́. Mi ò believe pé nǹkan ṣì ń bọ̀ wá dáa. Ká wá end life wá sí báwo la ṣe fẹ́ enjoy nǹkan tó ṣì ń bọ̀ wá dáa yẹn. Ẹ̀yin náà wo Kòkòrin lẹ́yìn tó ti pass through severe heat, severe fire, kó tó wá di nǹkan tó di jẹ́ pé kò sí nǹkan míì tó fẹ́ melt, tó fẹ́ fire, kò sí fire tó fẹ́ go through mọ́ tó máa fi melt Kòkòrin yẹn. Tó yẹ pé I need láti go through that particular thing láti take wa ahead, láti jẹ́ ká wà successful. So nǹkan tó wà ń bẹ nìyẹn tó jẹ́ pé we need to go through that thing, that particular tough time láti get to the point tó jẹ́ pé àmọ́ àwa là gbogbo àwọn ìṣòro yẹn já. So kò make sense lákàn wá máa ronú pé ká máa depression here, depression there, kóso ìyẹn lè kóso lọ́wọ́ mu sniper okùnkùnso lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan. Ẹ jẹ́ ká máa ìgbà díẹ̀ náà ló kù. Ṣé ní sùúrù kékeré tíntín níyẹn náà ni ó máa ń làkínfẹ́ gbà. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́run, ká kàn ìgbàgbọ́ ló máa mú wa lára dá. So there's nothing like depression. Let's forget that there's a word
don't get depression it doesn't even exist in our dictionary. Yes, so as from today, I don't know, èmi ò mọ ọkọ tó jẹ́ depression mi fẹ́ mọ̀ bóyá ẹ ti dúró náà ẹ jẹ́ ká tiẹ̀ tún wò from another angle. Tí mọ́mí àti dáàdì tán bí wa yẹn ká lọ́wọ́ lọ slow díẹ̀ ní tó lọ kọ́ náà àbí kọ́ náà tiẹ̀ ti para wọn kó tó bí yín kó ṣọ́ máa lè bí yín sáyé. Ẹ tún wò bẹ́ẹ̀ pé káwọn òbí wa bí àwọn ti àwọn nǹkan tó ń là kọjá ń gbà yẹn kí wọ́n láwọn fẹ́ para wọn. Ṣé ìwọ tó fẹ́ para ẹ̀ ń sìn ṣé wàá wá sílé ayé? So kò sí nǹkan tó dé tó bá dẹ̀ ti dé ó ti dé nìyẹn ká dẹ̀ face ẹ̀ squarely nìyẹn. A mọ̀ pé kò easy but all the same ká má tiẹ̀ lè wá one or two people ká fọ̀rọ̀ lọ nǹkan ò kí n tóbi ẹnu la máa fi sọ kò dé lè burúburú kó má kún ní kọ́ ẹnìkan mo understand pé àfẹ́ fọ̀rọ̀ lọ àwọn èèyàn kó má máa fi wá ṣe yẹ̀yẹ́ àbáwọn ẹlòmíì tó jẹ́ pé aláròkiri jọjọ ìjọ ìlú náà ni mo understand mo mọ̀ pé yẹn náà wà but at least bó jẹ́ ìyá èèyàn tó bíyàn náà ni wọ́n máa fọ̀rọ̀ nǹkan tí mò ń là kọjá tí mò ń face through ẹ̀dẹ̀ máa rí pé tẹ bá ti ń sọ àwọn ẹ̀dùn ọkọ̀ wa fún wọn yìí ara gan á máa tù yín the more tẹ bá ṣe ń sọ lára máa tù yín tó máa tiẹ̀ tún wò from a more different angle àsìkò social media la wà yìí there are lots of things going on social media there are lots of pages tó jẹ́ therapy pages tó jẹ́ pé àwọn òbí ta lè send àwọn messages sí pé wọ́n ní rí wa ìṣe pé bóyá ẹ̀rù ń bá ẹ̀ pé wọ́n rí ẹ wọ́n ní rí ẹ o kàn lè stick opinion wọn kó tó fi sample nǹkan tó máa sọ àmọ́ àwọn trollers àmọ́ àwọn tó yẹ pé wọ́n kàn wà lórí social wọ́n á bú ẹ náà wọ́n á ta sí ẹ but all the same wọ́n á tún ráwọn wà láwọn one or two advices tí wàá lè mú lò tí wàá lè make use of ẹ jọ̀ọ́ kò sí nǹkan tó burúburú tó yẹ pé wọ́n á ká wá ronú pa fẹ́ gbẹ̀mí ẹ̀mí tí kìí ṣe ìwọ̀gbọ̀n ló ní tó yẹ pé ìwọ kọ́ ló dára ẹ̀ náà Ọlọ́run ló ní ẹ fẹ́ para yẹ ẹ fẹ́ go to the other side of the world tó yẹ pé tẹ bá ti feel depressed come to Duduflix ẹ máa bọ̀ lórí Duduflix kẹ́ ẹ wá àwọn videos wa ẹ máa kò sí nǹkan tó depression yẹn ó máa lọ totally ni that's what we are saying so don't ẹ má gbàgbé depression ẹ bá tí depression yẹn bá fẹ́ máa setting ẹ subscribe sórí Duduflix ẹ máa wá rí bóyá depression wà ó bóyá ẹ máa rí pé ẹ máa gbàgbé nǹkan tó jẹ́ depression ni so please let's endeavour to forget what depression is let's face it ká face ẹ ká ademalaja àwa náà la ademalaja tó ti yẹ yín ó ti àwa mo fẹ́ end discussion yìí pẹ̀lú question yìí kí ni nǹkan náà torí èmi ò tí ì mọ̀ o bóyá èyí tún lè fún mi ní insight sí kí ni nǹkan náà tó lè burú tó yẹ pé ó máa wá jẹ́ ká ronú pé ẹ̀mí wa ló kù ta fẹ́ end ẹ̀ tàbí any one or two things ẹgbẹ́ yìí náà dojú kọ máa wọ̀ ní ẹ send wa ní email wa wà ní description below so ẹ send wa ní email feel free to share your mind feel free to say what's on your mind feel free to let us even know what you are going through ẹ jẹ́ ká mọ̀ a lè gbára wa níyànjú now that's why we are here nígbà tí wọ́n á bí nìyẹn so kò ní jù báyìí lọ lónìí lórí Duduflix èmi Àdùkẹ́ náà ni ẹ tún pàdé mi ọjọ́ rẹ̀ but ẹ kọ́kọ́ bá mi subscribe sórí Duduflix kí n tó tẹ̀síwájú lórí ìdí aládùúgbò. Ẹ káàbọ̀ sórí Duduflix TV èmi Ògì Aládùúkẹ́ náà ni mo ti dé lónìí inú mi ò fi bẹ́ẹ̀ dùn.